Africa Content TV. Kesi, adani jogi ọmọ méjì, fi Kesi ra ẹni àti. Ó fi wọ́n Kesi, àbẹ̀jì rẹ̀ ọmọ méjì. Kesi, àbẹ̀jì rẹ̀ ọmọ méjì. Kesi, olú àná ló bá lọ yẹ ẹ̀yọ̀, orí bí sáná bẹ̀rẹ̀ tí mi. Kesi. Ilé kí ló fọmọ bí àyíké wá sí ìrìnàjò Kesi. Ikú nígbà gbogbo náà lọ́wọ́ Kesi. Ọba lẹ́kọ̀ọ́ lóye àlẹ́ orí ọ̀kì. Kesi. Ọba lẹ́kọ̀ọ́ lóye àlẹ́ orí ọ̀kì. Òkè lọ́wọ́ bàbá méjì. Inú ẹ̀ á dùn ọmọ àlẹ́ orí. Ọpẹ́ ló yẹ ká máa dún nílùú Ẹ̀pẹ́ o. Ìgbà yìí ni mo ṣe Ìṣọ̀lá bàbá mi. Àlọ́ ló bá dé nílùú Ẹ̀pẹ́ o.
mi ṣàlàyé ọlọ́jà ọlọ́jà nílùú rẹ̀ pẹ̀lẹ́ ọmọ bá ló kí bàbá ẹ̀ arábàbí ọmọ àwùjálẹ̀ tó nígbà níjẹ̀bù mọ́tẹ́. Aṣọ tó máa mú àwọn aṣọ tó máa mú aṣọ ṣùgbọ́ṣù láwọn aṣọ ṣùgbọ́ṣù ìró ẹ̀ka mẹ́mẹ́ bò ìjọ bàbá yorùbá ọmọkọ làwọn ẹgbẹ́ tó láti dáadáa ọ̀tọ̀ lákàlà ọ̀tọ̀ lákàlà akẹ́lẹ́ mẹ́bò ní òfin pàdújẹ láyé ní. Ìwọ̀n tó bá sórí social media orí íńtánẹ́ẹ̀tì ó ń gbẹ́dẹ̀ fún àwọn ọmọkọ làwọn ẹgbẹ́ tó láti dáadáa. Ọmọ yóò bá ní ní olúwa yóò ní ìfújì Yorùbá ni mo fi kọrin. Ìgbà ní báyìí lè ra sọ̀rọ̀ Arábàmbí ìṣe ìkẹ́ ìlàtílẹ̀ ẹ má gbẹ́dẹ̀ fúnra wọn. Ọ̀tọ̀ la kàlà mábò ọ̀tọ̀ la kàlà mábò olúwa yóò ní ìfújì ẹ̀jẹ̀ yé ní. Aláìlúwà ìṣọ̀rọ̀ ká mẹ́rù mi bá mi. Kàlà mábò ìdè ọ̀dọ̀ jẹ́ ẹ̀bà mi. Ọlọ́jà ti lu ẹ̀gbẹ́. Báyìí ìṣọ̀rọ̀ ká mẹ́rù mi. Ó jẹ́ kó sórí ìyá àdébà nítorí ìṣọ̀lá. Ọmọ iná tún máa ṣe ọba ní púpọ̀ ní ilé wa Ìṣọ̀lá Adé Ìṣọ̀lá Adé ọlọ́jà ìpẹ́ Ìṣọ̀lá Kamaru Ìṣọ̀lá Adé Aláìlúwà ọba ní mọ́ṣọ́ Mami Ìṣọ̀lá Kamaru Ìṣọ̀lá Adé ọlọ́jà ìpẹ́ adé apẹ́ lórí ẹ̀ o Ìṣọ̀lá Adé aṣàpẹ́lẹ́ ló mọ ìdẹ́sẹ̀ Ìṣọ̀lá Adé mọ kí lórúkọ àwùjọ yẹn lọ́jọ́ òní paramount tọ́lá ọmọ ìjẹ́bú láì Mami Ìṣọ̀lá Kamaru Ìṣọ̀lá Adé ọgbọ́ àtọ́ ẹ̀ o Ìṣọ̀lá Adé aṣàpẹ́lẹ́ ló mọ ìdẹ́sẹ̀ Mami Ìṣọ̀lá Kamaru Ìṣọ̀lá Adé ọlọ́jà ìpẹ́ aṣàpẹ́lẹ́ ló mọ ìdẹ́sẹ̀ Ìṣọ̀lá Adé ọmọ ló ń kí ẹ̀ Ìṣọ̀lá Kamaru Ìṣọ̀lá Adé ó kí ẹ̀ Ìṣọ̀lá ọjà ìpẹ́ Ìṣọ̀lá mo kí ẹ̀ o ọlọ́jà ìpẹ́. Aí